ẹ já sọ̀rọ̀ lórí iṣẹ́ òkìkí. Iṣẹ́ òkìkí yìí dára púpọ̀ fún àwọn eléré, ó dára púpọ̀ fún àwọn olórin, bẹ́ẹ̀ ni ó dára púpọ̀ fún àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n ń gba iṣẹ́ káàkiri. Iṣẹ́ òkìkí tó dáa, iṣẹ́ tí máa ń pòkìkí èèyàn káàkiri ni iṣẹ́ yìí. Ó dáa púpọ̀, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ó dáa púpọ̀, mo tún sọ lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ó dáa púpọ̀, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Báwo ni a ṣe ṣe iṣẹ́ yìí? Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ tí wọ́n mọ̀ iṣẹ́ tó ń ṣe rèé. Bẹ́ẹ̀ ni, tí wọ́n mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe nìyí. Ó dáa púpọ̀ kí wọ́n mọ̀ èèyàn mọ̀ iṣẹ́ tí ń ṣe. Ó dáa púpọ̀ kí wọ́n mọ̀ èèyàn mọ̀ pé iṣẹ́ báyìí lẹni yìí máa ń ṣe. Yálà ó jẹ́ olóṣèlú ni, tó wù kó jẹ́, tó bá lo iṣẹ́ yìí, ó rí nǹkan tó ń pè ní iṣẹ́ òkìkí. Báwo ló ṣe ń ṣiṣẹ́? Ó lè kéré lójú, ṣùgbọ́n iṣẹ́ tó rìn dáadáa ni. Iṣẹ́ tó rìn dáadáa òun ni iṣẹ́ òkìkí tí mo fẹ́ mẹ́nu bà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gbìyànjú lọ́tùn lósì lórí iṣẹ́ òkìkí, torí pé mo ṣalábàápàdé ẹnìkan, ó ní owó tóun ti ná lórí iṣẹ́ òkìkí ò kì í ṣe kékeré. Mo wá ní kó gbìyànjú ẹ̀, mo fún un pé kó ṣe ni, kì í ṣèmi ni mo bá a ṣe, torí mi gbọ́dọ̀ parọ́. Kì í ṣèmi ni mo bá a ṣe, mo fún un ní díẹ̀ pé kó ṣe. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ òkìkí, ó dáa púpọ̀ o. Ẹ mọ̀ pé mo tẹnu mọ́ pé ó dáa púpọ̀. Kí lẹ bá mi wá? Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká ra fìtílà, bóyá olójú mẹ́ta ni, bóyá olójú méje ni, bóyá olójú mẹ́rìndínlógún ni, ẹ jẹ́ ká rà. Ẹ jẹ́ ká ṣe òwú bó ṣe máa ń ṣe láyé àtijọ́ yẹn. Ẹ jẹ́ kó ní òlèlé o. Ẹ jẹ́ ká tan fìtílà yìí ní alẹ́ sí ìta gbangba níbi tí gbogbo èèyàn ó ti máa rí, tán bá ń lọ tán bá ń bọ̀ tí wọ́n máa rí. Ká tàn ó kéré tán fún ọjọ́ mẹ́ta ní alaalẹ́ fún ọjọ́ mẹ́ta. Tá bá ti tan fìtílà yìí fún ọjọ́ mẹ́ta, àsìkò tá a fi tan fìtílà yìí fún ọjọ́ mẹ́ta, àsìkò yẹn a ti parí iṣẹ́ tá a fẹ́ ṣe gangan. Orí àkùkọ dìyẹ ọlọ́dún mẹ́ta tó ti kọ dáadáa ni mo pè o. Méje la máa wá. Méje la máa wá. A wà lọ wá mọ̀rìwò ọ̀pẹ, èyí tó yọ sókè dáadáa, lọ́pẹ tó ti ga tó yọ sókè. A bẹ̀ wọ́n pé kán bá wa gé, tàbí tá bá ń kọ ọ̀pẹ múra bá fi kíní já mọ̀rìwò ọ̀pẹ, èyí tó ga dáadáa ni o la máa ń lò o. Ẹ máa ya kíní kọ̀ọ̀kan, ẹ máa fi di orí àkùkọ dìyẹ hun, ẹ fi ilẹ̀, ẹ tún fi dì, ẹ tún fi ilẹ̀, ẹ tún fi dì, ẹ tún fi ilẹ̀, títí tí méjèèjì ó fi pé. Títí tí méjèèjì ó fi pé. A wá wá ògiri yìí a fi po ara tí ó ṣe díẹ̀, yóò pọ̀ díẹ̀, torí a fi yí orí ọ̀fàfà tán pátápátá ni, tí ò ní hàn síta. Ní ẹ̀wọ̀n bógiri ṣe máa ń rùn, bẹ́ẹ̀ láti fi yí tán pátápátá. A gbé ń tá a fi kíní yìí, a gbé sí àárín apẹ tá a fògiri yìí. A wá to orí àkùkọ dìyẹ tá a ti dì, a tó yíká. Tá a bá ti tó yíká, ewé ẹ̀là ogún àti ẹyọ kan òun la kó lé lórí. Ewé ẹ̀là ogún àti ẹyọ kan òun la kó lé lórí. Kò jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ ká jó. Tá a bá jó iṣẹ́ yìí tán, ẹ jẹ́ á dá sọ́nà méjì, ká pò kan mọ́ ọṣẹ. Èyí tá a pò mọ́ṣẹ yìí, ṣé ẹ rí epo tá a lò kù nínú fìtílà tá a tàn síta hùn, epo ńlá fi pò ọṣẹ yẹn.
a wà kó sínú, a wà mú àwọn ojú eégún a fi tẹnu fìtílà, a wà kó ọṣẹ yìí a kó lé lórí. Ṣé rí ẹ̀tù rẹ̀ tá a bá ti jí láàárọ̀ tá a bù sọ́wọ́ báyìí a pè gbólóhùn rẹ̀ sí, kò sí gbólóhùn kankan, àníyàn náà ládà sí o. A tọ́lá a là a wà mú mi lé lórí, omi ni, omi ńlá mú lé lórí, kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn tí mo ti fún ní àṣírí wọ́n máa pọ̀ online tán bá wà ní kinní, mo fẹ́ kán tí wọn àbá tijú kán sọ̀rọ̀ lé lórí, tí mo fún pé kán lọ ṣe kán sọ̀rọ̀ lé lórí, kán mú ẹ̀rí ẹ̀ wá ní àwọn ẹ̀rí tá a ti gbà lábẹ́ aṣọ. Àṣírí ńlá ni tó jẹ́ dáadáa, oògùn òkìkí tó dáa púpọ̀ ni, oògùn òkìkí tó dáa púpọ̀ ni. Kí la wà yìí? Ok, oṣù kẹta. Ẹ jẹ́ kó tó di tẹ́ bá ṣe tí ó wà fi dínú oṣù kẹfà, ẹ ròyìn rẹ̀ níbo ṣe rí, níbo ṣe ń ṣiṣẹ́, ẹ ròyìn ẹ̀. Iṣẹ́ tó dájú ni 090 72 79 33 48 080 61 40 8254. Ṣé kí n post ẹ ní ìsàbí kí n ṣe dú ẹ ọ̀dà gbogbo àkígbà tó bá jáde. Àṣírí tó dájú ni o. Mo máa ń sọ kinní kan pé tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ mọ̀ pé wà lórí aago. Mo máa ń sọ, ẹlòmíì máa pè mí ní WhatsApp call torí pé ó fẹ́ béèrè rárá o. Ẹ fọwọ́dù àṣírí tẹ́ ẹ rí hùn, ẹ fọwọ́dù ẹ̀ sí wa. Ìbéèrè tẹ́ wá ní ẹ wà béèrè lábẹ́, kì í ṣe ti gbéraga. Sẹ́yìn pé kálukú ló ní kinní. Ẹlòmíì máa pè mí láago kan òru, kí ló dé? Torí pé ẹ fẹ́ béèrè. Bí wọ́n ti yẹ pé ẹ fẹ́ ṣiṣẹ́ ni a ní owó pé kinní. So ẹ jọ̀ọ́ tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń filẹ̀, ẹ jẹ́ ká ká fọwọ́dù àṣírí yẹn gangan sí wa, ká wá béèrè tá a fẹ́ béèrè lábẹ́, kì í ṣe ti gbéraga. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó dàbí ìgbéraga. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ dákun bá a ṣe fẹ́ kó máa wà nìyẹn. Ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ tó béèrè tí wọ́n sì bá a ṣe sọ, tá a bá rí ìbéèrè wọn ó ṣeéṣe ká má dáhùn, torí pé mo máa ń sọ ní gbogbo fídíò mi pé bí ìbéèrè wa ṣe máa ń lọ rèé, ọ̀nà tá a gbé gbà rèé o tí ó fi lọ. Ṣùgbọ́n àṣírí ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká wò.